tún gbé ọmọ wọn lọ jù sí kànga wọn pa ọmọ yẹn ṣé o gbọ́ pé ọmọ tó jù sí kànga ọmọ Elizabeth ọmọ 17 years ṣé o gbọ́ pé ọmọ yẹn kékú nínú kànga ni. ìgbà tó wá fún ẹ̀yin lówó ẹ̀yin ò ṣe béèrè kówó kí náà fún yín. ok wọ́n ní ìyàwó Chukwuma ìkan lára àwọn tí wọ́n mú ní Ìjẹ̀bú pé kí wọ́n jíyàn gbé ok ó dé ọmọ Ìjẹ̀bú gbó ni ẹ ọmọ bo ni ẹ Ìjẹ̀bú gbó ọmọ Ìgà ní Òkè Àgbò àbí ìwọ́n tó mọdé lù báyìí 37 years ni ẹ now ipa wo ló kó nínú gbogbo à ń jínigbé gbowó àmúpààyàn àṣegbẹ̀ǹjẹ̀ gbogbo ipa wo ló kó mẹ́. mi ò kó àkọ́kọ́ lẹ́yìn ọ̀dọ̀ alájà tí mo ní ọ̀rọ̀ alájà kínni alájà Táyìbá ní búkà ìbò ní búkà wọn wà. kíní ní búkà wọn wà Chicago òkè àdúgbò Chicago ní Òkè Àgbò ní búkà. alájà Táyìbá yẹn. báwo ló ṣe wá jẹ́ báwo ló ṣe jẹ́ ní àtọkọ yín lẹ wá jọ ń ṣiṣẹ́ yìí. yes sir èmi ò mọ̀ pé iṣẹ́ tóun ṣe nìyẹn àbúrò ẹ̀yàn kan kódà ìgbà tó wá sọ́dọ̀ mi gba nínú àti wọ́n ti jà ilé ganan mi mò ń gbé so ó wá bá mi bẹ̀ èyí tẹ́ ṣe bí wàdà àti pé òun tó máa ń ra pọ̀ mọ́ ìyẹn ta ni. ìyẹn fáyìn ó máa ń ra àbúrò ọkọ yín ní fáyìn. ok òun máa ń ra pọ̀ mọ́ so ọjọ́ iṣẹ́ wá pè mí wá ní pé ètò mo wà mọ́ lọ pé mo wà ní ọ̀dọ̀ gàmá mi so ó wá bá mi bẹ̀ wọ́n á béèrè lọ́wọ́ mi ní tẹ̀sán bíi pé àwàdà gba tèmi ò rí orúkọ bẹ́ẹ̀ ní ọwọ́ mi látìgbà tí mo ti fẹ́ wọ́n dẹ̀ mú wọn pé wọ́n máa ń ṣe. ẹ sọ̀rọ̀ sókè dẹ̀. pọ́ǹdì ìgbà yẹn ló mọ̀ pé wọ́n máa ń ṣe. pọ́ǹdì ni mo mọ̀ pọ̀ máa ń wà. òkè yẹn ọkọ ẹ àti àwọn Ifeanyi àbí. bẹ́ẹ̀ni Ifeanyi ó dẹ̀ máa ń ṣe ìyàwó ni mo dẹ̀ mọ̀ sí mi mọ̀ pọ̀ máa ń ṣe ó kọ bẹ́ẹ̀ tó ń gbà tó dẹ̀ wà bá mi ṣá ló wá bá mi pé iṣẹ́ òun dẹ̀ mo sọ́pà mo bá òun gba ọjà ó níta ní ọgbàjà mo ní ọwọ́ àbúrò ìyàwó àbúrò mọ́ ìlú mo bá gbà. ìyàwó àbúrò mẹ́rin bolo yẹn ń gbé. kíní lọ́nà ọ̀nà tó ń gbé ọ̀nà sáìdì páàn lọ sọ́nà oko ìdágòlù. ọ̀nà ìdágòlù kí lórúkọ ẹ ní ẹ. ṣé àbúrò mọ́ ìlú bàbá Mọ́sún. bàbá ọkùnrin ni. bẹ́ẹ̀ni ìwọ ló ń bá gbà pọ̀ wọ́n. ìyàwó ìlú ló ń ṣe ọjà. ìyàwó ẹ̀ ló ń ṣe pọ̀ mọ́ ló bá ń gbà pọ̀ mọ́ ok má sọ̀rọ̀ ẹ lọ. bí o ṣe fẹ́ wá bá mi ó wá ní pé iṣẹ́ òun ò dẹ̀ ṣe báyìí wọ́n ló pa mo lọ ń bá èèyàn gbàgbà ní jẹ́jẹ́ bíbí àwàdà ló ṣe ló wá ní pé ṣé ọ̀gá mi pé ṣé ó wà lọ́mọ ló pa ṣé ló ṣílẹ̀ pé. ọ̀gá ẹ àbí ẹni tí ẹ lọ gbà pọ̀ mọ́ lọ́wọ́ ẹ̀. ó ní pé ṣé ẹni tí ẹ lọ gbà pọ̀ mọ́ lọ́wọ́ ẹ̀ ṣé ó ní owó lọ́wọ́ àbí. ó ní pé búkàtì mo ti lọ́ọ́ gbà ṣiṣẹ́ ní nípa ṣé olùgbé ṣé ó ní búkàtì ẹ̀yẹ ṣé olùsílẹ̀ pé wọ́n tó wá sọ pé ń bo ní ilé wọn tó èmi wá béèrè pé kí ló ṣẹlẹ̀ tó fi ń béèrè ló wá ń pé kò sí mọ̀ pé kí n má wọ iṣẹ́ tó èmi wá gbé sí orí ọ̀kadà kò ṣọjọ́. ó wá ní kó lọ fún bẹ́ẹ̀ kan òun. bẹ́ẹ̀ni kò ṣọjọ́ yẹn gbọ́ngàn. ṣé àti búkà àti ilé ló ló fi hàn òun àbí. no ilé nìkan. ilé ok bó ṣe mú ọ lọ sí ilé nìyẹn. kò ṣọjọ́ tó bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ilé mú lọ síbẹ̀. bẹ́ẹ̀ni ó yí tó bí ọ̀sẹ̀ mẹ́ta. ló tún wá padà wá. ló wá ní kó máa lọ sí ilé àwọn ẹni yẹn. wọ́n á ní pé kí ló ṣẹlẹ̀ tẹ̀sí ní pé kí wọ́n yín lọ sílé wá sọ pé kò sí ìwé pé kí n má wọ̀ ọ̀hún ṣe. ìgbà tó wá fún ẹ̀yin lówó ẹ̀yin ò ṣe béèrè kówó kí náà fún yín. náà ìgbà tí ó fún ọkọ mi ní owó yẹn mo wá béèrè lọ́wọ́ ọkọ mi pé owó kí ni bọ̀dá Ifá fún mi ló wá sọ pé bọ̀dá Ifá sọ pé màá máa sọ fún mi ní létà àgbà tí wọ́n á rí bọ̀dá Ifá wá sọ pé ṣé ọkọ mi ti kó owó kan fún wọn pé owó kí ni torí tó ó máa ó ti tó bá ti dé láti ìlú bẹ́yìn ó máa ń ra nǹkan. tí Ifeanyi bá ti dé láti Anambra. bẹ́yìn ó máa ń ra nǹkan fún mi so èmi ò dẹ̀ rí owó iṣẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ láti ìgbà tí. kí ló porúkọ ẹ lẹ́ẹ̀kan. Zainab kí ni. Zainab Chukwuma now ìgbà tí wọ́n lọ digunjalè nílé àwọn Alájà Táyìbá yẹn tí wọ́n fi ẹni sùúrù tí wọ́n lọ rọ́ọ̀bù wọn tó lọ ká ọmọdé tó lọ gbowó lọ́wọ́ nílé ẹ̀kíní yẹn ṣé ìwọ ìgbò gbọ́ nínú ìlú pé àwọn digunjalè lọ síbẹ̀ ni. mo gbọ́ sàgbọ́n ìgbà tó gbọ́ yẹn o mọ̀ pé àwọn Chukwuma ló lọ síbẹ̀ àti Ifeanyi ọkọ ẹ̀ o mọ̀. ẹ̀kejì wa ń kọ́. ẹ̀kejì náà bí o mọ̀. o mọ̀ pé ilé ọ̀gá ẹ̀ ni wọ́n lọ ibẹ̀ náà lọ. bẹ́ẹ̀ni owó lọ́kọ̀ ni. báwo lẹ ṣe wá padà mọ̀ tó fi dorí ẹ̀kẹta tó fi gbé ọmọ wọn. ẹlẹgba tí mo rí nínú kinní yẹn
inú kí ló ti rí nínú fóònù ìgbà tó post ẹ̀. lórí social media ló ti rí láti tọ́dún mélòó lẹ ti ń fẹ́ ọkọ yín? ọkọ mi ó ti ṣe já títí náà láti fẹ́ amóṣe là ń jà. ọmọ mélòó ni ẹ ti bí fúnra yín? méjì nìkan. 2 lẹ ti bí fún un. now ìgbà wo ló mọ̀ wípé ọkọ ẹ̀ ń ṣiṣẹ́ kájínigbé gbowó kápáyàn torí pé ní sùúrù ọkọ ẹ̀ fúnra ẹ̀ sọ wípé o mọ̀ wípé àwọn ń ṣiṣẹ́ yẹn. ó pa ọmọ mi. ó pa ọmọ mi pọ́ǹdì mo mọ̀ pé wà. ìgbà wo ló mọ̀ pé ó ń ṣiṣẹ́ kájínigbé gbowó. ìgbà tó post ẹ̀ rí mi. ìgbà tó post ẹ̀. ìgbà tí wọ́n ṣe àwọn oníròyìn fi léde nígbà yẹn. ìgbà tí mo rí tó post ní iṣẹ́ mi. bọ̀ ìgbà tó wọ́n mọ̀kọ́ ẹ̀ kí ló tó sá lọ. mi ò sá lọ. mo lọ lọ. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ibi táwọn gbé nígbà ẹ̀rẹ́ yẹn owó lé wa ti dín tí òun wá sọ pé ká lọ sí ọ̀dọ̀ ìyá òun ní station so ọ̀dọ̀ yẹn làwa ń gbé ní station so ìgbà tí ọwọ́ yẹn wá ṣẹlẹ̀ ní láńlọ́ọ̀dù tó wà lọ́dọ̀ ìyá wọn ló wá sọ pé ká kó ní nílé so èmi wá lọ ń gbé ní sáìdì ibi tí mò ń gbé kò jìnnà sí búkàlà jàn ìyẹn ibi tèmi gbalé sí kò jìnnà síbẹ̀ so ibẹ̀ mo gbé mo sùn tèmi so ìgbà tí mo wọ́ wá di ọjọ́ kan ṣáàlìyàn kọ́ wá ẹni yẹn wá pè mí pé alájà ń wà mí mo máa sọ pà mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ìyẹn wá kọ́ láì ṣàlàyé ṣe fún mi pé wọ́n má nà lọ ju ọmọ ìsinmi kan bá máa sọ pà wọ́n lọ jọ mọ alájà pé ta ló dẹ̀ máa ṣe iṣẹ́ yẹn so tó ṣe wá póòstì kínní yẹn mo wá rí ọ̀wọ́n ifáyìn lóhun lójú sí mo wá fẹ́ pa mo dẹ̀ mọ inú ìgbé kílé. kò dẹ̀ rí ọkọ yẹn náà lórí social media náà. mo ti kọ́kọ́ rí yẹn tẹ́lẹ̀ ìgbà tí mo kọ́kọ́ rí yẹn. ìgbà ló fi kúrò nílé. mi ò sá kúrò nílé a ní láńlọ́ọ̀dù yẹn ló lé wa kúrò nílé mo fi lọ gbalé síbi sáìdì búkà alájà yẹn. ọ̀rọ̀ yẹn tó bí ọjọ́ mélòó síra wọn lẹ fi ní láńlọ́ọ̀dù lé kúrò lé lẹ fi lọ gbalé. ìgbà tọ́wọ́ yẹn ṣẹlẹ̀ àwọn tètè mo lápẹ́ láńlọ́ọ̀dù àkọ́ ṣe fóònù lálọ́ small phone ló lò ó ti yẹ yín lẹ́yìn tó gbà tó ń dẹ́ máa píìkì ní sísán méjì ibi tó wà ló ti mọ̀ tó gbà tó wá dé nísìnyí èmi gbọ́ ọ mọ̀ gẹ́ẹ̀kọ́ báyìí tí mò ń ṣeun lọ́dọ̀ ẹ̀ ní gẹ́ẹ̀ wá sọ fún mi ń pè à tó ṣe mi ò gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. èmi èjì ẹ̀wà kí ọ̀rọ̀ bá lè yá wọ́n fún ẹ ní owó ìgbà tó lọ gba owó lọ́wọ́ ọ̀gá ẹ̀ lẹ́lẹ́kínní ìgbà tó lọ ní sùúrù èyí lọ́ fún ẹ gbà yẹn 30,000 ọkọ ẹ̀ dẹ̀ sọ fún ẹ pé ifeanyi ló ní kí wọ́n kówó yẹn fún ẹ o. ifeanyi ti fún yín lówó tó yẹn rí. so ifeanyi ló ní kó kówó yẹn fún ẹ o. pé ṣé wọn ti lọ ṣiṣẹ́ yẹn. o wá béèrè pé wọ́n ti lọ ṣiṣẹ́ yẹn. mi ò béèrè lọ́wọ́ wọn. bọ́tò ó mọ̀ pé. ifeanyi yẹn ó máa fẹ́ kọ̀ tẹ́lẹ̀ rán kàn fẹ́ mi tẹ́lẹ̀ ó ti yẹ ó máa. ẹ ló máa yí ọ̀rọ̀ padà ìgbà tí ifeanyi ní kọ́ fún ẹ kọ́kọ́ ẹ fún ẹ lówó o mọ̀ o padà mọ̀ bó bá tẹ mọ̀ nígbà yẹn o mọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí pé woman yẹn ni wọ́n lọ gbowó lọ́wọ́ ẹ̀ kó tá ń bè lọ́wọ́ ẹ nìyẹn so ẹlẹ́ẹ̀kejì náà tó fún ẹ lówó wọn fún ẹ lówó sí ẹ̀kọ́ tó fún ẹ lówó nìyẹn náà ń sìn gbogbo wọn ti ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ ìkéniwọ àṣàbíàmá tí wọ́n tún lọ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n lọ gbé ọmọbìnrin yẹn tí wọ́n sọ sínú kànga. omi ojú jábọ́ lójú mi pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn. nígbà náà bímọ pé ká ní mi gan mọ̀ pé oúnjẹ tó ń ṣe nàmí ni lọ́jú mi ìbẹ̀rẹ̀ fún. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. kí lórúkọ dáadé ẹ. orúkọ dáadé mi ní ókè àgbẹ̀ orúkọ dáadé mi tọ́ mọ̀ wọ́n sí lókà gbòyàn ọlánìkà alájí ọlánìkà. alájí ọlánìkà ní dáadé ẹ níjẹ òkè àgbòjẹ gbogbo mọ́mí ẹ ń kọ́. mọ́mí mi ti kú dáadé mi ti kú. dáadé ẹ ti kú alájí ọlánìkà níjẹ gbogbo ọ ti kú mọ́mí ẹ náà ń kọ́ kí ló mọ̀ wọ́n sí kí ló mọ̀ wọ́n mi ẹ sí. kí ni lọ́mọ mọ́ ìlú ṣe Rashida ilé Jágbálẹ̀. ilé Jágbálẹ̀ ní Ìjẹ̀bú-Igbó ń bẹ̀ Rashida ní ilé Jágbálẹ̀ ìyá kí ló máa ń pè wọ́n. ìyá àbọ̀ ní ilé Jágbálẹ̀ ní òkè àgbò àbí ní Ìjẹ̀bú-Igbó nísìnyí báyìí kí nìkan tó fẹ́ látọ̀jọ́ ọba àtọ̀jọ́ ọmọ Nàìjíríà báyìí. ìjọba tí mo fẹ́ kọ́ síjú àánú mi ní àwọn ìbàdàn. kíjọba síjú àánú wò ẹ́. àwọn ọmọ kékeré tẹ̀wá lọ́rùn mi ò mọ̀ pé iṣẹ́ burúkú tó ń ṣe káyọ̀ wọn ti lọ mi ò ṣe owó kan bẹ́ẹ̀ kọ́jà fún ojú mi ò dé mi ṣe owó ẹ̀bùn kan tí bá ní máa fẹ́ mi lọ́rùn. tọ́mà tí ìjọba bá láǹfààní àti fẹ́ lẹ̀ báyìí ìwọ àti Chukwuma ṣé wọ́n tún padà fẹ́ Chukwuma. mi ò ní fẹ́ mọ́ mi ò fẹ́ mọ́. nǹkan tẹ́ ẹ ṣe nǹkan tó dáa ni. kò tásẹ̀. ṣé o mọ orú nǹkan tí wọ́n ti gbà lọ́wọ́ alájà yẹn àti nǹkan tó ti ṣe inú ìdílé yẹn wọ́n gbowó lẹ́lẹ́kínní millions naira wọ́n gbowó lẹ́lẹ́kejì
ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún gbé ọmọ wọn lọ jù sí kànga wọ́n pa ọmọ yẹn. Ṣé o gbọ́ pé ọmọ tó jù sí kànga ọmọ Elizabeth yẹn ọmọ 17 years ṣé o gbọ́ pé ọmọ yẹn ké kú nínú kànga ni? èmi kò fi ọgbọ́n ọkọ̀ nígbà tó kó sí. Bọ̀ orí òkú ọmọ yẹn tó kú orí ibi tọ́kọ̀ ti mú. wọ́n ti gbé orí ẹ̀ jáde. mi ò wo bẹ̀rẹ̀ ọlá ń pé ẹni ìgbà tí wọ́n débẹ̀ ó ti wò tán. ibi tọ́kọ̀ mú ifá ìtì ibi kọ̀ọ̀gá ẹ̀ ní ọkùnrin. Orúkọ ẹ̀ lẹ́ẹ̀kan sí. Zainab Chukwuma. Arábìnrin Zainab Chukwuma náà lélẹ̀ ìyàwó ìkan lára àwọn ajínigbé pa nílùú Ìjẹ̀bú-Igbó tó ṣe pé òun ló ṣe atọ́nà bí àwọn Ifeanyi àti àwọn gáàngì tó kù bí wọ́n ṣe mọ ilé alájà kan tí wọ́n lọ rọ́ọ̀bù ní Ìjẹ̀bú-Igbó lẹ́ẹ̀kínní tí wọ́n rọ́ọ̀bù lẹ́lẹ́ẹ̀kejì tí wọ́n wá lọ lẹ́lẹ́ẹ̀kẹta tí wọ́n ò bá lé tí wọ́n wá gbé ọmọ wọn kan ìtàpè ní Elizabeth ọmọ 17 years tí wọ́n gbé tí wọ́n lọ jù sínú kànga tí ọmọ yìí kékékékéké tí tó fi kú sínú kànga tó ń pariwo pé kán jọ òtútù mú òun tí wọ́n fi dé kànga yẹn pa tọmọ yẹn fi kú sínú kànga. Jẹ́ pé ńgbà tí a padà lọ pẹ̀lú àwọn agbófinró ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn àwọn anti-kidnapping squad jẹ́ pé òkú àti gbogbo orí àti gbogbo ẹ̀yà ara ọmọ yẹn tó ti jẹrà òun lárí yọ kúrò nínú kànga. Arábìnrin ìyàwó Chukwuma òun náà ní ẹ̀ ń wò yìí. Zainab kí ló pé kọ́ ẹ̀ ọmọ bàbá Ọláníkà ọmọ Aláàjì Ọláníkà àbí nílùú Ìjẹ̀bú-Igbó tọ̀ kí Elédùà kó wọn gbà ní.